ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe o wọ́n ní pé kábíyèsí blast Sisi Ronke o olórí Ronke o nítorí Ashley nígbà tí wọ́n ń support Ashley láti hot Queen Naomi ẹ̀yin èèyàn lé gist ti tèmi ni wọ́n ní olórí Ronke ń support Ashley láti hot Queen Naomi o wọ́n ní olórí Ronke ń support ẹ̀ nítorí pé family ni àwọn méjèèjì gist tèmi ni ṣùgbọ́n mo fẹ́ sọ̀rọ̀ dáadáa lórí gist yìí mo ṣe gist tẹ́lẹ̀ o bó mo fẹ́ emphasize more lórí ẹ̀ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń darapọ̀ mọ́ mi ní ẹ̀yin èèyàn mi if today is your first time on my channel please can you go straight and press the notification bell èmi ọmọ yín Máṣọ́lá Yorùbá ni mo máa ń sọ lórí channel mi o mo dẹ̀ máa ń sọ̀rọ̀ nípa celebrity gist and royal gist please subscribe like and share and please to my old subscribers I say thank you God Almighty will bless you òkè lọ́wọ́ yín a máa lọ́lá yóò ní lọ ìsàlẹ̀ láéláé ẹ ṣeun mo dúpẹ́ olórí Ronke wọ́n ní pé Ashley ń sọ̀rọ̀ ó ní ipe Queen Naomi ó yẹ kó drop orúkọ Ògúnwùsì nítorí wípé kí ni kò fẹ́ ṣe mọ́ pẹ̀lú kábíyèsí bọ̀ ó ń di orúkọ yìí mú ó ń gbé orúkọ yìí dání kiri ipe kí ló dé tí ò lè drop orúkọ yẹn kí ló ń lo orúkọ kábíyèsí fún gbà tó máa pé wọn láìkí kábíyèsí. pé Queen Naomi dorúkọ yìí mú wọn fi orúkọ yìí sílẹ̀ wọ́n sì ń jẹ wọn ò dẹ̀ fẹ́ padà wá sí palace anyway wọ́n ní kábíyèsí gbọ́ ọ̀rọ̀ yìí kábíyèsí bínú sí olórí Ronke wọ́n sọ pé àwọn ti mọrú èèyàn tí olórí Ronke jẹ́ wípé àṣírí olórí Ronke ti tú sí àwọn lọ́wọ́ wípé àwọn rò pé ẹni tí àwọn lè trust ni olórí Ronke pé ṣùgbọ́n ní ever àwọn ò ní ever trust olórí Ronke mọ́ wípé pẹ̀lú bí àwọn ṣe fi ọkàn tán olórí Ronke ló ń ba bat pẹ̀lú kábíyèsí pẹ̀lú Ashley ìfẹ́ Queen Naomi wọ́n jókòó síbi tó ti ń dìtẹ̀ Queen Naomi wọ́n wá ń sọ̀rọ̀ wọ́n ní olórí Ronke bẹ̀rẹ̀ sí sọkún Queen Naomi ṣe fún ẹ kí ni Queen Naomi gbà lọ́wọ́ ẹ̀ tó ń lépa Queen Naomi kiri ìwọ wá bọ́ sí orí social media ó bọ́ sórí WhatsApp group ó ń sọ fún àwọn olórí tó kù pé ó yẹ kí Queen Naomi drop orúkọ ìwọ gangan ló yẹ kó drop orúkọ ìwọ gangan ní Ògúnwùsì kò yẹ kó tọ́ sí tó bá ṣe mí ní kábíyèsí mo máa divorce ẹ ni because ìkà ni ẹ olórí Ronke orúkọ tó ń pè yín wọ́n ní green snake under the green grass wọ́n ní òun nìyí a lot of àwọn olórí tó ń wà nínú palace Tèmítọ́pẹ́ àti Elizabeth wọ́n ti mọ̀ wáyín wọ́n ní ṣekúṣẹyẹ nìyí ṣé nítorí ó jẹ́ pé ẹ̀yin àti Ashley wà related lẹ́ẹ̀fi lè sòótọ́ ọ̀rọ̀ ẹ̀yin náà ẹ mọ gbogbo ìwà tẹ́ wù sí Queen Naomi right now amendment ló yẹ kẹ́ máa ṣe kì í ṣe kẹ́ máa destroy ẹ fọkàn kábíyèsí balẹ̀ ẹ tún pàdé àpòpọ̀ máwọn ọ̀tá wọ́n ń ṣebi nínú palace wọ́n ní Ashley la inú ẹ̀ wọ́n ń sọ̀rọ̀ pé kò yẹ kí Queen Naomi jẹ́ orúkọ Ògúnwùsì ó yẹ kó ti drop orúkọ yẹn kí ló ń lo orúkọ yẹn fúngbà tí ò nífẹ̀ẹ́ kábíyèsí mọ́ ẹ wá dúró síbẹ̀ ẹ wá ń rẹ́rìn ẹ wá sọ pé ẹ mọ̀ pé bí ò ṣe máa rí nìyẹn bí pé torí ẹ̀yin ò fẹ́ dá sí i mẹ́pà bò sílẹ̀ ṣe yẹn olórí Ronke àbòsí ni because kí ni ẹ mọ nǹkan tẹ̀ ń ṣe olórí Ronke ẹ̀yin tó yẹ pé ju gbogbo wọn lọ tó yẹ kẹ́ máa bá wọn sọ̀rọ̀ ọmọlúàbí ṣé ìwà tí Ashley ń wò palace yẹn ṣó dáa tẹ̀wò yìí ò dáa ẹ níbẹ̀rù Ọlọ́run nínú gbogbo nǹkan tẹ́ ẹ bá ń ṣe because Queen Naomi ò ṣẹ̀yìn ẹ̀ ń lé ńgbà tó wà ní palace ó fi palace sílẹ̀ fún yín still yet ó tún kúrò ní palace ẹ̀ tún ní fọkànbalẹ̀ ẹ̀ tún ń wá kiri Àkúrẹ́ ẹ̀ tún ń wá kiri gbogbo ìlú kí ló dé ẹ fi Queen Naomi sílẹ̀ ẹ jẹ́ kí wọ́n nísinmi ẹ fi Queen Naomi sílẹ̀ ẹ jẹ́ kí wọ́n nísinmi èmi mọ̀ yìí pé kábíyèsí ti rí ìwà yín pátápátá wọ́n ti mọrú ìwà tẹ́ ẹ ní wọ́n ti mọ̀ pé ṣekúṣẹyẹ ni yín kábíyèsí bínú nítorí pé kábíyèsí trust yín wọn mọ̀ pé ẹni táwọn fẹ̀yìntì
nǹkan tó fi sẹ́nu ò dáa. Kò dáa, ìwà tẹ́ wù yẹn ò dáa. Kì í ṣe ẹ̀yin ló yẹ kán bá ní ibi tí wọ́n ti bá yín yẹn. To the extent pé Tèmítọ́pẹ́ tó ń sọ fún yín, olórí Tèmítọ́pẹ́ tó ń sọ fún yín pé kẹ́ ẹ má fi orúkọ òun sí inú àbòsí. Olórí Tèmítọ́pẹ́ mà ní làákàyè o, àti olórí Elizabeth. Ẹ̀yin tó wá yẹ kán bá nídìí ìwà rere, wọ́n wá ń bá yín nídìí nǹkan tí ò dáa. Ẹ wá ń bá Ashley tó jẹ́ pé gbogbo inú ẹ̀ àkekèé ejò ló wà nínú ẹ̀, kó ṣebi ló mọ̀. Ẹ wá ń bá Ashley, ẹ wá ń bá dìtẹ̀ Queen Naomi. Ẹ lẹ́sọ̀rọ̀, ẹ ní ẹ̀sọ́ kankan, wọ́n lẹ̀ ń sunkún gbà tí kábíyèsí ń bú yín. Kí ló dé tẹ̀ ń sunkún? Ẹ̀yin tó jẹ́ pé mo láìkí yín gan tẹ́lẹ̀, tó jẹ́ pé jẹ́jẹ́ yín lẹ máa lọ ẹ̀ ń dá sí wọn. Ẹ wá bẹ̀rẹ̀ oríṣiríṣi ìwà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ṣé ẹ ti ẹ̀rọ àwọn oge tẹ́ máa ń ta lórí social media yín, ó máa ń bí mi nínú ni. Kì í ṣe ẹ̀yin ló yẹ kán bá nídìí nǹkan báyìí. Ẹ wá máa ṣe bí ọmọ kékeré, bí ìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé. Ẹ máa ṣe bí ìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé. Ṣé ẹ wá ń bá Queen Naomi ṣe competition ni? Because nǹkan tí mo feel pé ń ṣe nìyẹn. Ìpè nígbà tẹ́mi náà wá bẹ̀rẹ̀ sí bá kábíyèsí tagi kò ní padà wá sí palace. Olórí Rónkẹ́, ẹ lọ change wá yín. Ẹ lọ change wá yín, ẹ kó nú àbòsí. Tẹ́ bá máa ṣe ọ̀ṣáká ẹjọ́ ṣáká, tẹ́ bá dẹ̀ máa jóṣòkò ẹjọ́ ṣòkò. Kábíyèsí rẹ̀ pẹ́ ń support Queen Naomi níwọ̀n mọ́ pẹ́ ń kóná mọ́ ní abẹ́ ni. Kò sí nǹkan téèyàn ń ṣe láyè tí ò ní gba ẹ̀san ẹ̀. Queen Naomi, ẹ̀yin ẹ fìjà fún Ọlọ́run jà. Ọlọ́run á ja ìjà yìí ju ibi tẹ́ lérò lọ. Ẹ̀yin èèyàn lé, mo kàn ní kí n wá torchlight sí ọ̀rọ̀ yẹn ni because mo rò ọ̀rọ̀ yẹn dáadáa pé definitely a ti ní nǹkan kan tí Ashley àti olórí Rónkẹ́ ti ń discuss lórí Queen Naomi, because tí ẹ̀ bá máa bá Ashley discuss lórí ọ̀rọ̀ Queen Naomi, ẹ̀ ní join group yẹn. Ìgbà tí Ashley pè yín tó ti ń sọ̀rọ̀ lẹ́tí máa gbélé pé no, I don't want to be part of this. So ẹ̀yin náà alábòsílẹ̀ ẹ̀yin náà. Ẹ múra sí ìwà yín, ṣẹ gbọ́. Kò sí nǹkan téèyàn ń ṣe láyé yìí téèyàn ò ní jèrè ẹ̀. Because Queen Naomi ò deserve nǹkan tẹ́ ń ṣe fún. Woman yóò ṣẹ̀yìn, ẹ̀yin lẹ ṣe. Ẹ̀yin lẹ gbọ́kọ̀ ẹ̀. Ẹ̀yin lẹ lé kúrò nílé ọkọ. Dr. Elizabeth, wọ́n ti sọ̀rọ̀ yín tán, wọ́n ní gbogbo yín wọ́n lè ṣù ní kábíyèsí kó mọ́ra tó ń pè níyàwó. Wọ́n lẹ́yìn gangan lọ́ta kábíyèsí. And it's true. Ẹ̀yin gangan ni. Ẹ múra síwà yín, ṣé ẹ gbọ́. Ẹ máa rí nígbà tí Ọlọ́run bá bẹ̀rẹ̀, tó bá bẹ̀rẹ̀ sí í jà, tó bẹ̀rẹ̀ sí fi ojú aṣebi hàn. Ibi náà la máa wà tá a tún máa ṣe gist fún yín. Ẹ̀yin èèyàn lé, gist tí mo ní kí n mú wá fún yín lénìí, mo ní kí n wá torchlight sí nǹkan tí Ashley alábòsí tó ń ṣe lórí social media, tó ń pàdé àpòpọ̀ mọ́ àwọn ìyàwó wípé kí Queen Naomi drop orúkọ Ògúnwùsì. Ṣé Queen Naomi ló yẹ kó drop orúkọ Ògúnwùsì ni àbí òun gangan ló yẹ kó drop Ògún? Ìwọ gangan ni Ògúnwùsì ò tọ́ sí Ashley, nítorí pé ìwà tí ò tọ́ ló fi gba kábíyèsí, ló fi fẹ́ kábíyèsí. Ẹ̀yin èèyàn mi, kò ní jù báyìí lọ o. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú yín. Ilé àtọ̀nà yín ò ní dàrú. Ẹ ṣé, mo dúpẹ́ o. Please share this video, like and subscribe. God bless you all. Thank you so much.